ǹlẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín ni mo tún délé ní. àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. kí ni Títílọpẹ́ fẹ́ sọ lénìí? ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ẹ̀yin ló bá wí. ẹ máa ń sọ wípé ìyàwó mi ò fi mí lọ́kàn balẹ̀, kò fún mi lálàáfíà, kò ṣe kinní kan, kò ṣe gbá, kò ṣe kòkò bàbá ṣàsùn. ẹ̀yin gan ìyàwó yín ó nílò ìfọ̀kànbalẹ̀. wọ́n ń ṣe ọkùnrin nìkan ló nílò àlàáfíà o. nígbà tí ẹ̀yin ọkùnrin tẹ́ bá fi ìyàwó yín lọ́kàn balẹ̀, ẹ̀yin gan fúnra yín àlàáfíà àtò yín á tún ṣẹ́kù. nítorí ìdí èyí mo wá fẹ́ gbà yín ní ìmọ̀ràn ni. àwọn ohun wo lẹ̀ ń ṣe, àwọn ohun wo lẹ̀ ń tọwọ́ bọ̀ èyí tó máa jẹ́ wípé á jẹ́ kí ìyàwó yín kí ó máa bínú. àwọn míì máa sọ pé obìnrin yẹn kò burú ni, ó kò ṣe kinní kan. tẹ́ bá fẹ́ rojọ́ rojọ́ tó dùn fáwọn ènìyàn. kí lẹ̀yin gan fúnra yín kí lẹ̀ ń ṣe èyí tí kò fi obìnrin yìí ní ọkàn balẹ̀? kí ni àwọn ohun tí ẹ̀ ń tọwọ́ bọ̀ èyí tí kò jẹ́ kí inú arábìnrin yín yí ìyàwó yín kínú ẹ dùn? nítorí wípé wàhálà tẹ́ ń gbé bá wọn òun ló jẹ́ kó máa wùwà tẹ́ ń wò. wọ́n á fẹ́ gbà yín nímọ̀ràn ni. ìwọ ọkọ ìwọ baálé ilé fìyàwó ẹ lọ́kàn balẹ̀. nígbà tó bá fi lọ́kàn balẹ̀ ìfọkànbalẹ̀ yìí ìwọ náà wàá rí gbà padà lọ́wọ́ ìyàwó ẹ. èyí ni ìyànjú mi fún ẹ lénìí. má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, YouTube àti ní Instagram. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. ó dìgbà o, a ó ní pàdé ayọ̀.